السلام عليكم ورحمة الله تعالى وبركاته. يا الله يا رسول الله السلام. Allah you have guided me to say La ilaha illallah. Please do not let me go. I pray, oh Lord. Ṣe nínú iṣẹ́ tí wọ́n náà lágbára Ọlọ́run. Mo wá ṣàdúrà fẹ́yìn náà kó gbọ́n àdágbàdá fàkùrí jẹ́ tí Ọlọ́run á ṣàánú fún yín. Gbogbo ohun tẹ́ ẹ fẹ́ tẹ́ fi ṣàánú mi kó hùn ìkà ṣe mí láàánú lórí ọ̀rọ̀ yìí ní titi yín náà. Ọlọ́run á ṣe ohun tẹ́ fẹ́ fún yín lórí lágbára Ọlọ́run. Ọlọ́run á ṣàánú fún yín. Òun ló fẹ́ káyé rí mi. Èmi fara mi pamọ́ káwọn ọmọ mi gbé mi síta ni. Àmọ́ òun ló gbé rẹ̀ síta. Ọlọ́run á wá wọlá àánú kan ẹ̀ á dá mi láre lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run. See, I made you go through your hug. Thank you. Amen. Thank you, Mama. Amen.